àmì rẹ̀ rinlẹ̀ ní orúkọ Jésù. Ẹ̀jẹ̀ lókùnkùn lára rẹ̀, ẹ̀jẹ̀ Jésù bọ́ dànù. Ọlọ́run 1930, Ọlọ́run bàbá lọ́lá. Ọfà ìtọ́jú lára rẹ̀ ó gbiná ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lè ṣe wá ṣe jù bẹ́ẹ̀ lọ, wá ṣe jù bẹ́ẹ̀ lọ o. Aṣọ àwọn àgbà ní ọrùn rẹ̀ iná jó ní orúkọ Jésù. Ọlọ́run bàbá lọ́lá. Tí ẹ̀mí òkùnkùn tí ayé fi ọ́ dá ní orúkọ Jésù, wọn ni ó fọ́ dànù ní orúkọ Jésù. Wá ṣe jù bẹ́ẹ̀ lọ, wá ṣe jù bẹ́ẹ̀ lọ o. Ọlọ́run bàbá. Ọmọ Ọlọ́run ẹ tẹ̀lé mi ká lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú àdúrà. Hallelujah! Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run, ọba tó dá ayé, tó dá ohun gbogbo, tó dá àwa ènìyàn ní àwòrán ara rẹ̀. Ògo ni fún orúkọ rẹ̀. Ọba tó pọ̀ nípa àti agbára, a gbé ọ̀gá. Ẹ ṣé fún oòrùn tó ràn, ẹ ṣé fún afẹ́fẹ́ tí ń fẹ́, ẹ ṣé fún àlàáfíà tí ẹ mú wa wà. Ògo ni fún orúkọ rẹ̀, gbọ́ ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ Ọlọ́run ọ̀rọ̀. Ọ̀rọ̀ rẹ ní ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ẹ̀mí mímọ́ o, a gbàdúrà ní wákàtí ọ̀wọ̀ yìí pé ẹ darapọ̀ mọ́ wa. Lórúkọ Jésù, gbogbo ẹni tí ń bẹ nínú ìṣòro kan tàbí èmíràn tí ó ti sú, tí kò sí ọ̀nà tí yóò gbé gbà mọ́, bàbá, a fẹ́ pè ọ́ wá sí ọ̀dọ̀ rẹ torí ìwọ nìkan ló lè tún orí ẹni tó sunwọ̀n jí. Bàbá, a pè wọ́n wá ní wákàtí ọ̀wọ̀ pẹ̀lú wọ́nrán yìí lórúkọ Jésù. Gbogbo ẹni tí ó rí wò tí ìṣòro kan àbí méjì ń bẹ nínú ayé rẹ̀, ó yá tún ayé wọn jí. Dáhùn àdúrà wọn, a ó máa yìn ọ́ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo kí yín lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ò yí padà. Ajínrere James Adeniyi tí gbogbo èèyàn ń pè ní kinikinse. A fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run tí yóò mú wa wọnú àdúrà lọ. Torí ẹ ti mọ̀ mí pé èmi kì í dédé gba àdúrà. A kọ́kọ́ wo ọ̀rọ̀ Ọlọ́run tí ó tọ́ka sí àdúrà èyí tí a fẹ́ gbà. Torí náà, gbáradì àti gba àdúrà, a máa gbàdúrà ní wọ́nrán tí òun wò yìí. Mo ti ní ìgbàgbọ́ wípé àdúrà rẹ máa gbà, ìṣòro àti ogun ní ayé rẹ ó sì máa ṣẹ. Ìgbàgbọ́ ni kó bá mi fi ká lọ bí o ṣe ń wo wọ́nrán yìí. Ó sì dá mi lójú wípé wàá rí ẹ̀rí ayọ̀ ní orúkọ Jésù. Àkísà ìyà tí ń bẹ ní ọrùn rẹ lórúkọ Jésù yóò jóná. Aṣọ àwọn àgbà ní ara rẹ lórúkọ Jésù iná bọ̀ dànù. Lórúkọ Jésù mo gbà nínú àdúrà mọ́ ibi tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, ọ̀run tẹ́wọ́ gbà ọ́. Lórúkọ Jésù láti èní lọ, ogun àìní bàbá àìní ìyá tí ń jà ọ́ tó rò pé òun ló máa jẹ́ oṣù rere. Lórúkọ Jésù mo fà ọ́ wá sínú agbo Kristi. Jésù di bàbá rẹ, ó di ìyá rẹ, ó di olùgbàlà rẹ. Lórúkọ tí bàbá, tí ọmọ àti ti ẹ̀mí mọ́, Jésù Olúwa wa. Àmín. Mo kí ilé ẹ̀kan sí. Ẹ jáde wo ọ̀rọ̀ Ọlọ́run ní òwe Sámúẹ́lì kìíní. Ìwé Sámúẹ́lì kìíní orí ọgbọ̀n. Ìwé Sámúẹ́lì kìíní orí ọgbọ̀n. Bíbélì rẹ, èmi máa ń láìkí kí a jọ mọ ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ìwé Sámúẹ́lì kìíní orí ọgbọ̀n. A bẹ̀rẹ̀ ní àti ẹsẹ̀ kìíní, a wá máa kà bí ẹ̀mí bá ṣe ní kí a kà. Ó sì ṣe nígbà tí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì bọ́ sí Síglágì ní ìjọ kẹta, àwọn ará Amálẹ́kì sì ti kọlu ìhà àríwá àti Síglágì, wọ́n sì ti kún. Wọ́n sì kó àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀ ní ìgbèkùn. Wọn kò sì pa ẹnìkan, ọmọdé tàbí àgbà, ṣùgbọ́n wọ́n kó wọn lọ, wọ́n sì bá ọ̀nà tiwọn lọ. Wá wo ohun tí ó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ kẹta.
Dávidi àti àwọn ọmọkùnrin sì wọ ìlú. Lẹ́yìn ìgbà tí wọ́n wọ ìlú, wọn ò sí nílé tẹ́lẹ̀, wọ́n wọ ìlú sì wò ó, àti kún àti obìnrin wọn àti ọmọkùnrin wọn àti ọmọbìnrin wọn ní a kó ní ìgbèkùn lọ. Dávidi àtàwọn ọmọ ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì gbóhùn wọn sókè, wọ́n sọkún títí agbára kò sí fún wọn mọ́ láti sọkún. Gbọ́, ṣé ìwọ ń sọkún? O ti sunkún títí débi pé agbára ò sí fún ọmọ láti sunkún torí ìṣòro tí ò ń là kọjá yìí ni. Ṣùgbọ́n mo wí fún ọ, mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé rẹ, ọ̀run nu omijé rẹ nù ní orúkọ Jésù. Tọ́ni bí àmì rẹ bá lè rinlẹ̀ dáadáa, gbogbo ìṣòro tí ń pa ẹ́ lẹ́kún tó jẹ́ kí o mọ ibi tí wàá gbé gbà mọ́ lórúkọ Jésù, ó dópin lónìí lórúkọ Jésù Kristi. Gbọ́ ẹsẹ̀ kánú, a sì kó àwọn aya Dávidi méjèèjì nígbèkùn lọ. Ahinoamu ará Jesreeli àti Abigaili aya Nabili ará Kameli, àwọn tí wọ́n ti kó ní ìgbèkùn rèé. Wọ́n ti kó ilé Dávidi ní ìgbèkùn. Kò sí ọ̀nà àbáyọ, ó sunkún pẹ̀lú àwọn ọmọ kan arákùnrin rẹ̀, ó sunkún dáadáa ju pé ó wòye pé bó ni kóun ti bẹ̀rẹ̀. Ìwọ náà ti ń ro àròkàn nínú ayé ara rẹ̀ pé bó ni kóun ti bẹ̀rẹ̀. Kò yí ọmọ lábẹ́ bí ó ti wù kó rí lórúkọ Jésù. Ọ̀run yanjú ìṣòro rẹ ní orúkọ Jésù Kristi. Gbọ́ dáadáa, wá wo ohun tí Dávidi wá ṣe. Wọ́n ní lẹ́sẹ̀ kẹfà, Dávidi di ìbànújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà sì ń sọ̀rọ̀ láti sọ ní òkúta nítorí tí inú gbogbo àwọn ènìyàn náà sì bàjẹ́. Wá, àwọn ènìyàn ti pẹ̀gàn rẹ bàjẹ́, wọ́n ti pẹ̀gàn rẹ gan. Wọ́n ti sọ̀rọ̀ òdì sí ọ, wọ́n dẹ̀ ti sọ pé ohun rere ò lè tinú ayé rẹ jáde mọ́. Wọ́n ti pè ọ́ ní orúkọ, wọ́n ti sọ ọ́ ní orúkọ tí òbí àti àwọn ará ò sọ. Ṣùgbọ́n orúkọ tí ó ń hùn tí ayé sọ, èyí tí ó ń fa ìdààmú àti wàhálà sínú ayé rẹ lórúkọ Jésù, iná lè jáde. Gbọ́ mi yé lónìí, agbára kan ló dá ayé àti ọ̀run. Agbára yìí kò sí agbára ayé kankan tó lè kọlù. Tí wọ́n bá tíráyẹ̀, wọ́n wóngóngó ni, nítorí wípé agbára tó ju gbogbo agbára ni. Bíbélì sọ fún wa pé Ọlọ́run fúnra rẹ̀ ti gbé e ga, ó fún ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. Ní orúkọ Jésù gbogbo ikún kó wólẹ̀, bẹ́ẹ̀ ni gbogbo àwọn kó jẹ́wọ́ pé Jésù ni Olúwa. Torí pé ìwọ jẹ́wọ́ pé Jésù ni Olúwa lónìí, mo gbàdúrà, mo sọ sẹ́lẹ̀ sínú ayé rẹ. Gbólóhùn yìí tí ayé ti ń wí sínú ayé rẹ kò ní ṣe rere lórúkọ Jésù, iná lè jáde láàrẹ lórúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ló máa rí, ó sì ti rí bẹ́ẹ̀. Gbọ́ ohun tó ti ṣẹlẹ̀ ká tó lọ gbàdúrà ní méjì àbí mẹ́ta ká tó máa lọ. Ní ẹsẹ̀ keje, ó ní Dávidi sì wí fún ẹsẹ̀ kẹfà, ó ní Dávidi ti bànújẹ́ gidigidi nítorí àwọn ènìyàn náà sì sọ̀rọ̀ láti sọ ní òkúta. A gbọ́ ní ẹsẹ̀ kẹjọ, Dávidi sì béèrè lọ́dọ̀ Olúwa wípé kí èmi kí ó lépa ogun yìí bí? Wá, àwọn ogun kan á máa ja ènìyàn. Tí ènìyàn ò bá béèrè lọ́wọ́ Ọlọ́run bí ènìyàn ṣe lè ṣe ogun yẹn, àbí bí ènìyàn irú àdúrà tó yẹ kí ènìyàn gbà, irú èèyàn bẹ́ẹ̀ má jẹ́ ń tàn ọ́, á máa ṣe àdúrà gbà. Irú èèyàn bẹ́ẹ̀ má jẹ́ ń parọ́ fún ọ, á máa darí àdúrà síbi tí kò yẹ kí ó darí rẹ̀ sí. Dávidi sì béèrè
lọ́dọ̀ Olúwa wípé kí èmi kí ó lépa okun yìí bí? Olúwa, ṣé kò yẹ kí ìwọ mọ̀ wípé ó yẹ kó lépa ogun ayé rẹ báyìí kó tó di wípé ó rán ọ wọnú sà? Gbọ́ mi yé dáadáa lónìí o. Lépa pẹ̀lú àdúrà. Lépa. Ayé yóò fẹ́ràn ènìyàn. Asánilé ayé yìí. Gbọ́ mi, àwọn tó fẹ́ o jẹ má fẹ́ o yó wọ́n pọ̀ jù àwọn tó fẹ́ o yó lọ. Torí náà, gbọ́ mi, ẹnu wòlíì láti ń gbọ́ pé Olúwa wí, ajínrere ló ní ẹ yí padà. Bí o bá lè yí padà sí ọ̀dọ̀ Olúwa, tó gbọ́ Olúwa gbọ́ tí o lè béèrè, torí tí ẹ̀ṣẹ̀ bá gba ẹ tó bá ń bẹ nínú ayé rẹ, o ò ní lè béèrè ní ọwọ́ Ọlọ́run kí ló máa ṣe. Lọ́dọ̀ tí mọ̀ mí, ajínrere James Adeniyi, gbogbo èèyàn mọ̀ pé kí ni kí n ṣe, wọ́n mọ̀ mí sí kí ni kí n ṣe. O ò ní lè béèrè ohun tí wàá ṣe tí ẹ̀ṣẹ̀ bá ṣe ń bẹ nínú ayé rẹ, torí àdúrà tó tọ́ ò ní ṣe é gbà. Ṣùgbọ́n Dáfídì ìgbà tó sunkún tá tó sí agbára má ti sunkún, bí ọ̀rọ̀ náà ṣe ń sunkún ìṣòro rẹ tó sí agbára má, ó ti náwó kò sówó tí wàá ná mọ́. Gbá ìgbà yìí Dáfídì wá béèrè ní ọwọ́ Ọlọ́run, ìjẹ́ èmi lè lépa ogun yìí bí? Tí wọ́n á gbọ́ ìbéèrè náà, èmi lè bá wọn. Ìbéèrè ni ó ní ṣé òun tún lè bá wọn? Ìwọ náà ń béèrè lọ́wọ́ ara rẹ̀ sì ní pé ṣé o lè bọ́ nínú ìṣòro yẹn? Bẹ́ẹ̀ ni o lè bọ́. Kìkìdá kó sábẹ́sẹ̀ torí ìwé Àìsáyà 59 jẹ́ ká mọ̀ wípé etí Olúwa kò di bẹ́ẹ̀ ni ọwọ́ rẹ̀ kò kúrò láti gbani. Ẹ̀ṣẹ̀ rẹ òun ló yà ọ̀yà Ọlọ́run. Ìwé Àìsáyà 59 verse 1 to 2. Ẹ̀ṣẹ̀ rẹ Olúwa lè gbọ́ kó ní ìṣòro yẹn. Dáfídì mọ̀ ó kàn ń béèrè àwọn àwáwí béèrè ni. Torí pé ó ti entertain fear nínú ayé ara rẹ̀. Ẹ̀rù ti kọ́kọ́ mú un jìnnìjìnnì. Torí nǹkan tí èṣù máa ń ṣe fẹ́yàn láyé ni pé yóò kọ́kọ́ mú ẹ̀rù bá ọkàn rẹ̀. Tí ẹ̀rù bá ti wá bá ọkàn rẹ̀ tí ẹ̀rù ti borí rẹ̀, ò ní lè mọ ohun tó kù mọ́ láyé. Ò ní lè mọ ìgbésẹ̀ tó yẹ kí o gbé mọ́. Ṣùgbọ́n ìgbà tí Dáfídì sunkún àtàwọn èèyàn rẹ̀ tó ṣe agbára fún wọn láti sunkún mọ́, ó mà mọ ohun tó kù. Ó pàdé òyìn. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìgbà tó bá ti náwó tó spiritu tó dá, lọ́sẹ̀ máa mọ ọ̀dọ̀ Ọlọ́run. Tí ó jẹ́ sọ́pọ̀ lónìí tó bá tètè mọ ọ̀dọ̀ Ọlọ́run ní ìlàkọjá tó ń làkọjá yìí, ojútùú dé bá ìṣòro rẹ lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù. Kìkìdá kí o gba Jésù lólú àti olùgbàlà kí a tó wọnú àdúrà lọ. Ó ní ṣé èmi yóò gbà tí mo bá tiẹ̀ lépa? Ó ní ṣé èmi yóò bá wọn? Tó wá tún wò ó ní, ó sì dá a lóhùn pé lépa, nítorí ní gbígbà ìwọ yóò bá wọn, ní gbígbà ìwọ yóò sì gbà wọ́n padà. Gbàdúrà sáfún ẹ̀ṣẹ̀ ní gbogbo rere tí ọ̀tá ti gbà lọ́wọ́ rẹ ó gbà padà. Ó gbà wọn lépa ogun tó ń jà ọ́ nínú àdúrà. Wàá bá wọn, wàá sì gbà padà gbogbo ohun rere tí ọ̀tá ti gbà lọ́wọ́ rẹ. Ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 2, oníbéèrè a ó sì fún un. Dáfídì béèrè, Ọlọ́run sì dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Lépa, ó pa wọn ó sì gbà padà. Mo wí fún ọ lónìí, ohun rere tí ọ̀tá ti gbà lọ́wọ́ rẹ̀, ọ̀run gbà fún ọ ní orúkọ Jésù. Já wọnú àdúrà. Àwọn agbára tó sọ ipò ní níláyé lórúkọ Jésù, iná mímọ́ lè jáde lára lórúkọ Jésù Kristi. Wá gbàdúrà yìí pẹ̀lú iná. Wá sọ wípé ẹ̀yin agbádá ìyà tí agbára ìdílé bàbá mi dáwọ̀ mi, ẹ jóná kúrò lára ní orúkọ Jésù.
jóná kò láàmú. Agbádá ìyà tí agbára ìdílé bàbá mi dáwọ̀ mi. Ó yẹ jóná, 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 ó yẹ jóná. Ẹ jóná dànù lára ní orúkọ Jésù Kristi. Gbọ́ tó gbọ́ eléyìí, wàá gbà dáadáa pẹ̀lú iná ni ó pẹ̀lú ìgbàgbọ́ wípé aṣọ àwọn àgbà tí ń bẹ ní ọ̀run mi tó jẹ́ ní tẹ̀síwájú lórúkọ Jésù. Inú ẹ̀mí mímọ́ ò fàyà lọ́rùn mi ní orúkọ Jésù. Inú ẹ̀mí mímọ́ fàyà jó, 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 fàyà jó. Jésù Olúwa wa. Ọlọ́run ìpè Joseph Ayọ̀délé Babalọ́lá ìwọ́dà. Ó yá ẹ dìde ẹ̀yin àgbààgbà mẹ́rìnlélógún òjò. Ẹ gbèjà mi jà níbi tí ayé ti ń nìmíra ní orúkọ Jésù. Ẹ gbèjà mi jà níbi tí ayé ti ń nìmíra ní orúkọ Jésù. Ẹ gbèjà mi jà níbi tí ayé ti ń nìmíra ní orúkọ Jésù. Ẹ gbèjà mi jà níbi tí ayé ti ń nìmíra. Jésù Olúwa. Ẹ̀dá ènìyàn tó ní mi ò ní rógòlò iná palẹ̀ mọ́ lórúkọ Jésù sọ́dọ̀kú lórúkọ Jésù. Ẹ̀dá ènìyàn tó ní mi ò ní rógòlò iná palẹ̀ mọ́ ó yá sọ́dọ̀kú 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 iná palẹ̀ mọ́ ó yá sọ́dọ̀kú. Jésù Olúwa wa. Sọ pé ẹ̀mí mímọ́ ò gbé agbára ọ̀tun wọ̀ mẹ́ ní orúkọ Jésù. Bíbélì sọ pé ìwọ yóò sì gbé agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá pàdé ọ. Ó yá gba iná ẹ̀mí mímọ́, gba agbára ẹ̀mí mímọ́ báyìí lórúkọ Jésù. Bí kíbi tó ti ń rí mi wò, ó yá agbára ẹ̀mí mímọ́ kó wọnú rẹ lọ. Gbàdúrà pariwo agbára ẹ̀mí mímọ́ o, ó yá wọnú ayé mi wá, sọ mí di ẹ̀dá tuntun wọnú. Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run lẹ ti gbọ́ yìí. Àwọn ọmọ Ọlọ́run, ẹ má jẹ́ asunkún mọ́. Ẹ jẹ́ a gbé ìgbésẹ̀ àti gbàdúrà àlùyọ kúrò nínú ìdààmú. Ẹ jẹ́ a gbé ìgbésẹ̀ àdúrà gidi tó nínánú, tí kìí ṣe àwọn àdúrà bọ̀ọ̀bọ̀ọ́, tí kìí ṣe àwọn àdúrà sáyé mówó wá. Rárá o, lọ́wọ́ yìí ẹ jẹ́ a súnmọ́ Ọlọ́run ní gidi. Ẹ jẹ́ kí gbogbo wa sá fún ẹ̀ṣẹ̀, ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run kó lè tún ayé mi àti rẹ̀ ṣe. Yóò dára fún wa. Fún ìrànwọ́ àdúrà pèsè 08060727091. Èmi ọmọ yín àbúrò yín náà ló máa gbé ajínrere James Adeniyi. Gbọ́ gbogbo ènìyàn mọ̀ mí sí kinikinse. Màá sọ ohun tí o máa ṣe fún ọ ní ìgbà tí o bá ti sá kúrò nínú ẹ̀ṣẹ̀. Wàá wá wọnú àdúrà lọ. Àdúrà nígbà agbára kan. Jọ̀wọ́ ṣe ìrànwọ́ kan fún mi. Bá mi share fídíò yìí. Bá mi share káàkiri. Jẹ́ káwọn ènìyàn rí wò. Yóò dára fún ọ. Àdúrà rẹ ti gbà. Hallelujah.